bàbá ní ọ̀rọ̀ àwọn akànṣẹ́ yẹn àwọn boxers nǹkan tọ́lọ́run fi rán wọn nìyẹn nǹkan tọ́lọ́run ní kan mọ̀ ṣe nìyẹn ṣoré mi ọ̀rọ̀ ló fi rí mi. Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin wa la udwana illa ala adh-dhalimin. Adá ní ọ̀dọ̀ Ọlọ́run àtọrọ ìkẹ́gẹ́ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Alékún gẹ̀ kó máa lọ bá Ànábì wa Muhammad tó jẹ́ sí pé laulahu lam tukhraj ad-dunya min al-adam. Bàbá Maulana Sheikh Adam Abdallah Al-Aluri, alékún ìyọ́nú Ọlọ́run, alékún kẹ́ Ọlọ́run kọ́nà kó jẹ́ kó máa bá bàbá Maulana Sheikh Adam Abdallah Al-Aluri àti àwọn arúgbó méjèèjì tí wọ́n ṣe mímọ̀ kalẹ̀ àti gbogbo alfa tí bàbá Maulana Sheikh Adam tí wọ́n tanná mímọ̀ lọ́dọ̀ wọn kọ́nà kó bá foríjì gbogbo wọn lápapọ̀ àti àwọn ọmọ kéwúre tí wọ́n ti lọ lábẹ́ Islam àti lábẹ́ orúkọ tí Maulana Sheikh Adam tí wọ́n sọ gbogbo àwọn ọmọ wọn wípé Markaziyun alékún gẹ̀ kó máa bá ogun alápapọ̀. Bàbá wa Maulana Mudirul Markaz, alékún ṣọ́ Ọlọ́run, alékún àbò Ọlọ́run, alékún mẹ́lẹ̀, alékún àsọbádé, alékún jẹ́rí ọ̀tá, alékún àrànṣe gbogbo ìgbà, alékún dùnnú tinú Ọlọ́run ò jẹ́ kó máa lékún lára bàbá láyége albarka ọlá Nabi wa Muhammad. Bẹ́ẹ̀ tí ń jẹ́ ìdùnnú fún wa Ọlọ́run ò ní yí padà kẹwàá jẹ́ kún fún gbogbo ayé albarka ọlá Nabi wa Muhammad sallallahu alaihi wasallam. Ibi ẹ̀kọ́ tí ẹ máa ń kọ́ wa ní gbogbo ìgbà lórí Madil Markaz hadiruhu wa mustaqbaluhu, ibẹ̀ náà ni a tún jókòó tí a sì mọ̀ pé tí a bá ti jókòó tí bàbá láyége ambassador of peace ọ̀nà ni gbólóhùn sálámà yìí wọ́n fẹ́ gbọ́. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Bàbá láyége láwọn yàndá fún ọmọ wọn almustaqimu billah káwọn náà kí wọ́n sálámà sí gbogbo ayé. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Bàbá láyége láwọn yàndá fún ọmọ wọn náà almuhaddith wọn ni kẹ́ sálámà kí gbogbo ayé gbọ́. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Bí a bá ti jókòó ti bàbá láyége tí gbogbo ayé bá ti rí ojú yìí tí ń tàn mọ́lẹ̀ bó ṣe ń tàn yìí wọ́n ti mọ̀ pé mímọ̀ ló jókòó, wọ́n dẹ̀ mọ̀ pé originality ló jókòó. Níbi ẹ̀kọ́ tẹ́ ń kọ́ wa a ti débi Mawsu'iyatul Ilori, lábẹ̀rẹ̀ ẹ wá yọ Manhajiyatul Ilori fún wa. Níbi ẹ̀kọ́ tẹ́ kọ́ wa ní jókòó tó kọjá ibẹ̀ náà ni a ti fẹ́ mú ẹ̀kọ́ tèní. Ẹni bàbá Maulana Sheikh Adam Abdallah Al-Aluri wọ́n bá àwọn àgbàlagbà lò, wọ́n bá wọn lórí àwọn kutubu turath. Bàbá wa jókòó tí bàbá tún ṣe ṣáráyé rẹ̀, bàbá jókòó tí àwọn onímọ̀díhù, bàbá sì jókòó tí àwọn oníwàásí, bàbá mọ gbogbo wọn. Ramadan ló wá dé ìsà kọ́rọ̀ kó járí yín pẹ́ kó sì bá aláyàtà láfíà. Báwo ni bàbá Maulana Sheikh Adam báwo ni wọ́n ṣe máa ń palẹ̀ mọ́ istiqbal Ramadan wa isti'dad li shahrillahi al-mubarak, oṣù Ramadan ẹ̀. Ǹjẹ́ ó láwọn kan tí Ramadan bá ti dé báyìí Sheikh Adam máa ń tilẹ̀kùn márí lórí di oṣù méjì ń pẹ́tọ̀ ẹjẹ́ tètè máa tọ Kùránì, ẹjẹ́ tètè máa tọ àdísì kí n máa wó orin tí mo fẹ́ lò, àbó láwọn kan tí wọ́n lọ bánu lé ń pẹ́tọ̀ ilé yìí ẹ̀tún bá mi tú akramakumullah. Ìbéèrè ó dáa ó dáa because nǹkan tí mo fi ló dáa ní pé ọ̀pọ̀lọpọ̀ ò mọ bàbá, àìmọ̀ wọ́n yẹn believe wọn ni wípé bàbá náà kálukú ṣe ń rí ó ní mo fẹ́ sọ ọ̀rọ̀ báyìí o nínú àwẹ̀ ẹ jẹ́ máa palẹ̀ mọ́ kẹ́lómi tilẹ̀kùn mọ́ rí rárá. Ọ̀rọ̀ báyìí mo fẹ́ báwọn èèyàn sọ bí Ramadan bá dé mo ní ẹlẹ́rìí tó lè jẹ́rìí mi. Àwọn àfáà wa Suleiman àwọn lè máa jẹ́rìí mi.
bàbá èkì wo kùránì kò sójoojúmọ́ tí bàbá èkì ka kùránì o. Allahu Akbar. àmọ́ pé nǹkan báyìí mo fẹ́ sọ àbí bí báyìí la bá kéwúdé ẹ jẹ́ ń palẹ̀ mọ́ ẹ̀ ìyẹn ò ṣẹlẹ̀. Akramakumullah. àmọ́ tilawatul Qur'an Anakumullah. lázìmí fún lójoojúmọ́ fún Sheikh Adam. wọ́n sọ pé ní Ramadan nìkan la máa ń di Kùránì kan. rárá Kùránì wọn wà pẹ̀lú wọn wà nú mọ́tò. Anakumullah. Kùránì wà pẹ̀lú wọn wọ́n travel. Akramakumullah. Kùránì wà pẹ̀lú wọn bó di rọ̀lẹ́. ìyẹn ò ń ṣe àbùmọ́. kò ń ṣàbùmọ́ àmọ́ ṣe ìdádù àwẹ̀ fún àwẹ̀ nítorí pé wọ́n ń ṣe tẹ̀fsíìrì Akramakumullah. kò ṣẹlẹ̀. níjọ́ mi wà tán bá débì tán bọ̀ láti ilé ìbọ̀lá bá kéwúdé náà máa béèrè Allahu Akbar. ìbọ̀lá bá kéwúdé. so tó bá tọ́ tá àyà bá ti bẹ́lẹ̀ àrí bẹ́ náà nù. àmọ́wé àwọn èèyàn máa ń sọ wípé ká má lò ó fún wọn Akramakumullah. torí wọn èyí ṣáàyà. àmọ́ bí nǹkan bá ti bọ́ sórí eré tó bọ́ sórí ó bọ́ sórí iṣẹ́ ni. yóò bá wọn lákọ ni. bẹ́ẹ̀ ni Akramakumullah. so bí bàbá ṣe rí nìyẹn. ìbéèrè mi. ní ibi àwọn nǹkan yìí ọ̀rọ̀ wáàzí tí wọ́n máa ń ṣe ẹ jẹ́ ká mọ̀ pé wọ́n máa ń ṣe lálálẹ́. bẹ́ẹ̀ ni. wọ́n á dẹ̀ ṣe ti Ramadan wọ́n á dẹ̀ ṣe tẹ̀fsíìrì inú àwẹ̀ náà lọ́sàn-án. bẹ́ẹ̀ ni. ṣé tẹ̀fsíìrì tán bá ń ṣe lọ́sàn-án yẹn ṣé continuation ní wáàsí alẹ́ ni àbí wọ́n jáde kúrò. rárá. Akramakumullah. tá a bá gbàgbé mo sọ mo ní tẹ̀fsíìrì ọ̀sán àwọn ọmọlékè náà dálẹ̀ fún wáàsí alẹ́ jọmọ́ ló náà dálẹ̀ fún so tẹ̀fsíìrì yẹn wọ́n lè gbé continuation náà sálẹ̀ torí pé àwọn tó fẹ́ wá jókòó lálẹ́ wọ́n yàtọ̀ sáwọn tó jókòó lọ́sàn. Allah. so títọ̀sán bá ń já sí pé kéwú ni wọ́n fi ń kọ́ wọn bá ṣe ń ṣe tẹ̀fsíìrì ni wọ́n fẹ́ fi mọ̀ wọn kó tó di pé jọmọ́ kún wọn. ìtorí ẹ̀ wọ́n dá tọ̀sán yẹn dúró fún wọn kó máa já sí pé mo wá sọ́là ẹni tí ó máa tó fẹ́ tún tẹ̀fsíìrì ké kalẹ̀ de ó fẹ́ lọ ṣe kínní nínú jọmọ́ wọ́n ń lo tọ̀sán yẹn fún wọn ó kúrò ní pé jọmọ́ ni ó kúrò ní pé ọmọ kéwú nìkan so ó kan jọmọ́ ìrọ̀lẹ́ lọ́pọ̀lọpọ̀ ṣe tẹ̀fsíìrì òun ó ti gbọ́ nǹkan tó fẹ́ kà lọ tó fẹ́ lọ ṣe lọ́sàn-án nírọ̀lẹ́ yóò ti gbọ́ láàárọ̀ ní àárọ̀ yẹn so òun ó gbọ́ ẹlòmíì ó máa wá rìpíìtì nǹkan tó gbọ́ bí yẹn ṣe rí nìyẹn wáàsí alẹ́ píọ́lì wáàsí ẹ̀ ní rí wọn ní sọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ̀fsíìrì ó mọ ọ̀rọ̀ torí nǹkan tó ń pè ní tẹ̀fsíìrì kìí ṣe pé alukùránì ò fẹ́ fàsára ẹ̀ òun ni tẹ̀fsíìrì tẹ̀fsíìrì alukùránì so nínú mawádùú tá ń kọ́ nílé kíw tẹ̀fsíìrì wà ń bẹ̀ tẹ̀fsíìrì tó wà ń bẹ̀ ó yàtọ̀ sí wáàzí tẹ̀fsíìrì yàtọ̀ sí wáàzí wáàzí ni alẹ́ wáàzí ni alẹ́ wáàzí yẹn ọlọ́jà àwọn ará ọjà ó wà
àwọn tó mọ̀ díẹ̀ wọ́n á wá, àwọn tí ó mọ̀ rárá wọ́n á wá, so ẹ lè gbé wọn sí level kan náà. Allahu Akbar. So nǹkan tó wà á mọ̀, so nǹkan tí wọ́n ti ẹ̀ gbọ́ rí àbí nǹkan tán gbọ́ rí, so ká pa ìtàn ní wáàsí alẹ́, bóyá tàn ànẹ́bì kan ni wọ́n fẹ́ mú, wọ́n á mú yẹn, wọ́n á sọ tó bá jọ mọ́ wákà ń bẹ̀ wọ́n á dà, tó bá jọ mọ́ kàn ṣe kàn mú orin kan wá ń bẹ̀, orin àkọ́gbè. Bẹ́ẹ̀ni, tí àwọn èèyàn fi máa níta fáwọn olù pẹ̀lú wọn. Bẹ́ẹ̀ni, so gbogbo orú yẹn kò ní wọ́n ń ṣe lálẹ́. Kí Ọlọ́run kí ó já rí pẹ́ sà. Iṣẹ́ tẹ́ sọ iṣẹ́ yìí pọ̀, odidi 30 days àbí 29 days nínú Ramadan, bàbá nìkan ni ó dá ṣe tafsiri ní ọ̀sán, wọ́n á dá ṣe wáàsí ní alẹ́. Ṣé tó bá ti dìgbà yẹn wọ́n máa fi kútúbà jímọ̀ lẹ̀ ní àbáwọn náà ni wọ́n tún kí? Àwọn náà máa kí àfìgbà tí ara ń dàgbà, tára yẹn ò tíṣẹ́ pọ̀ lódì pé wọ́n á kí jímọ̀ yẹn ó ẹ̀dí àfijọ́ jímọ̀ lẹ́ka má ṣe tafsiri, wọ́n á fijọ́ jímọ̀ lẹ́wọ̀n ní ṣe tafsiri ìjọ yẹn láti gbéradì fún khutba. Wọ́n wá ṣe fún àìmọye ọdún bẹ́ẹ̀ tafsiri, ẹ sọ fún wa pé látago 10 àtàgo 8 fáwọn ọmọlé kéwú títí di zuri ni ó làwọn níjà. Bẹ́ẹ̀ni, wọ́n sinmi díẹ̀ tí ṣinú fi tó, wọ́n tún wá bẹ̀rẹ̀ wáàsí alẹ́. Bẹ́ẹ̀ni, títí di sàárì ó fẹ́ máa súnmọ́. Wáàsí alẹ́ yẹn kìí ṣe pé àwọn obìnrin olóbìnrin kan wá jókòó tí wọ́n ní lọlé wọn, toróbìnrin náà ní dóòrù tí ó play nínú Ramadan nílé ọkọ ẹ̀, so wọ́n gbọ́dọ̀ ó pẹ́ jù pátápátá wáàsí alẹ́ wọn lè ṣe ju wákàtí kan lọ. Wákàtí kan yẹn obìnrin tó bá wá àti àwọn tó bá wá wọ́n á jókòó, wọ́n á gbọ́ wáàsí yẹn, subhanallah, wọ́n parí wáàsí nù yìí, wọ́n á dẹ̀ lọlé wọn, kálukú á lọlé. Bó fẹ́ bó jásí pé ń gbà yẹn ayé dá ó rọrùn, kò sáà ń jíyàn gbé, kò sí pé àwọn olóńbọ̀ yìí ẹ dá wọn dúró, kò sí yẹn. Kálukú rìnrìn àlàáfíà. So náà bá kúrò wá sí yẹn láago 10 tó aago 11 kálukú ti délé, wọ́n yan náfílà, ẹni tí ó yan náfílà, ẹni obìnrin tí ó ṣe ń jẹ fọ́kọ ẹ̀ yóò rọra sùn níwọ̀nba díẹ̀ tí ó tún fi bẹ̀rẹ̀ láti fún ìpèsè oúnjẹ fún ọkọ láti jẹ sààrì. Akramakumullah, bí àwọn èèyàn ṣe ń gbọ́ yìí, Naam, ó ń dùn, àmọ́ mo ń wo àwọn wákàtí yẹn nìsà tí bí wọ́n ti ń ṣe yẹn, ọ̀kọ̀ ń ṣe ọ̀rọ̀ lásán ni wọ́n ń sọ̀rọ̀ mímọ̀. Téèyàn bá ń dá sọ̀rọ̀ lásán gan, kéèyàn sọ ní àárọ̀, kéèyàn tún sọ lálẹ́, kéèyàn wá ṣe bẹ́ẹ̀ fódìdí 29 days àbí fún 30 days, kí ni àṣírí mímọ̀ yẹn gan? Torí ọ̀rọ̀ ṣòro sọ ká tó wá sọ pé wáàsí tó fẹ́ jáde. èyí tí mo lè fi dẹ lóhùn òun ni pé bàbá ní ọ̀rọ̀ àwọn akànṣẹ́ yẹn, àwọn boxers, nǹkan tọ́lọ́run fi rán wọn nìyẹn, nǹkan tọ́lọ́run ní kan mọ̀ ṣe nìyẹn. ṣoré mi ọ̀rọ̀ ló fi rán mi,
ọ̀rọ̀ ló ní mọ́ sọ. Allahu Akbar. ọba ti gbé wọn jókòó, ọba ti jókòó tó bá ti dọ́rọ̀ mímọ̀ lẹ̀ Allahu Akbar. wọ́n tẹ̀lé wọ́n lọ nìyẹn. Allahu Akbar. Kí ọlọ́run kí ó jẹ́ àrí bàbá láìgé pẹ́. Ó ti pọ̀ lé ní nísìn tẹ́nìkan bá sọ̀rọ̀ ní àárín ọ̀sẹ̀ yìí nísìn ó ṣeéṣe kó di ọ̀sẹ̀ tó ń bọ̀ kó ń sọ pé tọ̀ ọ̀rọ̀ tóun sọ yẹn òun ò sọ mọ́. Níbi gbogbo àwọn ọdún tí Maulana Sheikh Adam fi wá ṣiṣẹ́ yìí àti tafsir àti wáàsí alẹ́ àti khutbah, ǹjẹ́ bàbá jáde padà rí pé tọ̀ ọ̀rọ̀ tí mo sọ níjó ní mi ò sọ bẹ́ẹ̀ mọ́ mo kó jẹ? kò ṣẹlẹ̀ rí. Alhamdulillah. Ẹlẹ́ẹ̀kejì, téèyàn ò bá máa sọ̀rọ̀ nítorí pé mo fẹ́ gbáyì. Téèyàn ò bá máa sọ̀rọ̀ torí pé mo fẹ́ gbáyì. wọ́n ní qallama salima al-mikthar aw qila lahu ithar. ó fẹ́ mikthar ló fẹ́ jẹ́, ó wá kò sí bó ṣe lè ṣe akọsẹ̀, kò sí bó ṣe lè ṣe akọsẹ̀. ó fẹ́ sọ̀rọ̀ ń pa wípé mo fẹ́ tẹ́ lágbájá lọ́rùn, àbáwọn tó jókòó wájú mi mo fẹ́ tẹ́ wọn lọ́rùn. kò sí ó sọ̀rọ̀ gbè wọ́n ni ó fi tẹ́ wọn lọ́rùn, tó bá dọ̀la kò ní gbè wọ́n mọ́. ọ̀rọ̀ tó dẹ̀ ti sọ kalẹ̀ ó ti sọ kalẹ̀ tó fi gbè wọ́n yẹn, ọ̀rọ̀ yẹn ò wá gbè wọ́n mọ́, kò wúlò mọ́. ọgbọ́n tọ́rọ̀ yẹn ò bá ti wúlò mọ́, ọ̀rọ̀ tó sọ ó ti di sọkúsọ. La ilaha illallah. ó di kó máa kó jẹ, kó máa wá mùbárírù fún kínní, kó máa ṣàròyé bó ṣe kó ọ̀rọ̀ yẹn. so nǹkan tó wà ń bẹ ni. ẹlẹ́ẹ̀kejì, jẹ́ kán mọ̀ mí, mo fẹ́ kán mọ̀ mí bí ọ̀rọ̀, mo fẹ́ kán mọ̀ mí bí ọ̀rọ̀ tí ó sì sí mímọ̀ ńlẹ̀. nǹkan tó bá fi já sí pé mímọ̀ ni, gbogbo ayé ló máa sọ pé ìmọ̀ ilé ní kò rí báyìí mọ́, báyìí ló tún ṣe rí, báyìí ló ṣe rí. lópin ìgbà tán bá ń fi rinlẹ̀ nǹkan tán sọ yẹn tó jẹ́ mímọ̀ yẹn yóò máa rinlẹ̀ ni. Allahu Akbar. Karamakumullah. Ẹ̀kọ́ tá a mú ń bẹ̀ òun náà ni pé gbogbo iṣẹ́ tí bàbá ń ṣe yìí kò kọ́kọ́ sí kárí mi ń bẹ̀. kò sí kárí mi ń bẹ̀. ẹlẹ́ẹ̀kejì tá bá ti wà lórí ọ̀rọ̀ qala Allahu qala Rasul. qala Allahu qala Rasul, ìfẹ́ nú kọ́. Karamakumullah. kò yí gbé wọn. rárá. èrò tó dẹ̀ pọ̀ kò kí intimidate wọn. jẹ́ kí n sọ kan, tó bá fẹ́ wọ́n ní sab'atan la tushawiruhum. Karamakumullah. wa shawiruhum fil amri, l'Al-Qur'ani wí lóòótọ́. Karamakumullah. àwọn tó wà lọ́dọ̀ ẹ̀, àwọn tó súnmọ́ ẹ̀, bá wọn jíròrò. Karamakumullah. pálí pẹ̀lú wọn. àmọ́ bó ṣe fẹ́ pálí pẹ̀lú wọn yìí, kọ́ ìdà kan ti wà ńlẹ̀ fún ẹ pé sab'atan la tushawiruhum. àwọn èèyàn méje kan àwọ̀ gbọ́dọ̀ fọ̀rọ̀ lọ wọn. Akramakumullah. ó gbọ́dọ̀ fọ̀rọ̀ lọ wọn. ìwọ ló wá kù sọ́dọ̀ ẹ bó ṣe fẹ́ ṣe. one, tí n bá rántí mo lè rí méjèèjì kàtán pátápátá nìsín. Akramakumullah. àkọ́kọ́ ń bẹ sahibul jahal, aláìmọ̀kan má fọ̀rọ̀ lọ, má gba ìmọ̀ràn lọ. jahilun la tushawiruhum fil amr, la tushawiruhu fil amr. yudillu bi jahalihi. ìmọ̀ ẹ̀yẹn kò tí ẹ̀ mọ́ ni, jahili ni.
sọ̀dọ̀ bá fẹ́ fọ̀rọ̀ lọ yudillu bi jahlihi La ilaha illallah. kì í ṣe pé òun sọ pé dàbí ń ṣe dà àìmọ̀ ẹ̀ tó fọ̀rọ̀ lọ́yìn àìmọ̀ yẹn ni ó fi nù ẹ́ La ilaha illallah. wà àdúwòn ọ̀tá má fọ̀rọ̀ lọ فإن العدو يريد الهلاك torí òun fẹ́ kó parun tẹ́lẹ̀ ni La ilaha illallah. yuridul hilak òun fẹ́ kó parun ni tó bá ti wá lọ fọ̀rọ̀ lọ ọlọ́run mú ẹ wá ní ẹ̀ta fẹ́ sún jẹ tó fi kó para tó tún jókòó sí di àrò وحسود wàhásùd La ilaha illallah. oníkèéta فالحسود يتمنى زوال النعمة oore tọ́lọ́run ṣe fún ẹ òun máa retí wípé oore yìí kó bọ́ lọ́wọ́ ẹ̀ Allah. ó wá lọ fọ̀rọ̀ lọ ó ti kó sí nìyẹn ومراء wà mọ̀rọ̀ ẹ̀ ṣe kárí mi oníṣe kárí mi má fọ̀rọ̀ lọ المراء واقف معرض الناس wákífún ma'aridun nas La ilaha illallah. ó di mélòó Ó di mẹ́rin. ok bá mi nìṣó وجبان jaban ojo má fọ̀rọ̀ lọ ojo èèyàn má fọ̀rọ̀ lọ والبخيل ahun má fọ̀rọ̀ lọ Akágànrún. إنه حريص على جمع الأموال La ilaha lọ́rọ̀ ohun nǹkan tó ń wọ òun ní pé kó ń ṣàkówó jọ ń tóun فلا رأي له fala ra'ya lahu fi ghairihi La ilaha illallah. وذو الهوى wazul hawa onífẹ̀ẹ́nu إنه أسير هواه àsírò hawahu ẹrú fẹ̀ẹ́nu ẹ̀ ni Allahu akbar. فلا يقدر على مخالفته kò lágbára láti sépa ìfẹ́nú yẹn La ilaha. gbogbo àwọn méjèèjì yìí má fọ̀rọ̀ lọ wọ́n o bá ní béèrè mi Ó kò tán yányán ni. Gbogbo àwọn ẹ̀ka méjèèjì yìí òun náà ni ìtẹ́ fi dá wa lẹ́kọ̀ọ́ lára bàbá Mawlana Sheikh Adam Abdullah Al-Aluri al-Muhaddis. ọlọ́pàá kí á lọ wà lórí mọ́kẹ́sì pẹ́ صلى الله عليه tí وسلم yóò gẹ́gẹ́ lé àárín ẹ̀ wípé bí ṣe bá dáwọn tí ń tó ètò ọ̀rọ̀dọ́ọ̀nù rẹ̀ ti kọ́ wà ní ọwọ́ ta ni wọ́n ti gbà nínú àfà ìrìnṣẹ́ ọ̀rọ̀dọ́ọ̀nù ká fi tẹ̀sí ìrúlẹ̀ ní ìjọ jímọ̀ ká ṣe wá sí alẹ́ fún àwọn jàmáà ká ṣe tẹ̀sí fún àwọn kí lójú ọ̀sán ọwọ́ ta ni wọ́n ti gbà nínú àfà wọn àbí àwọn olóńṣe ṣáájú wọn bẹ́ẹ̀ láàfàlẹ̀ Yorùbá láti ní ṣe bá dáwọn ṣe ìtìbáṣù lọ́wọ́ Nàìjíríà ní gbẹ́sà. o lè rí inú tàn wípé àfáà kan ń ṣe bẹ́ẹ̀ torí pé èyí ó rí àpèjúwe pé àfáà báyìí bó ṣe máa ń ṣe ni Allahu akbar. àfáà báyìí bó ṣe máa ń ṣe rè ìyẹn ló lè ní ó ní tibas but ìtàn ò ní sọ fún ẹ wípé àfáà báyìí ó ń ṣe báyìí tẹ́lẹ̀ lójú ọ̀nà bí Sheikh Adam ṣe ń ṣe yẹn Radiyallahu ta'ala anhu bil ulumi wan nizam wal amal. so ó já sí pé ìta máa rí ní pé Sheikh Adam ní ìlànà àwọn àfáà ń ṣe wáàsí Anakumullah. wáàsí ló tiẹ̀ common kò sí tafsiri wáàsí ló common nínú àwẹ̀ wáàsí alẹ́ Alẹ́. òun ló common so ìyẹn tó ń ṣe fún jọmọ́ olórí pa tí wọ́n fi kọ́ ṣe pé báwọn àfáà ṣe ń ṣe èrè nígbà kan so lẹ́yìn náà ẹni tí ò lè ṣe wáàsí alẹ́ yẹn Náà. ìrọ̀lẹ́ ló máa ṣe wáàsí ìrọ̀lẹ́ irú yẹn ààrí lọ́dọ̀ Sheikh Kamaldeen Al-Adabi Radiyallahu ta'ala anhu. Sheikh Kamaldeen wọ́n ń ṣe
wáàsí náà máa pè, tẹ̀fsírì náà máa pè, èyí tó nǹkan pè nú méjèèjì. Wáàsí ni, ìrọ̀lẹ́ ni. Wọ́n bá ṣe wọ mágíríbì ìṣínú, wọ́n túká nìyẹn. Kódà tàwọn Sheikh Kamal tí mo wí, àwa bá wọn lẹ́kọ̀ọ́, èmi ò kìí ṣe ìyẹn ní pé kìí ṣe pé wọ́n ń ṣe lọ́ọ́lẹ̀, àwọn tó mọ bọ́n ṣe ń ṣe gan tán dẹ̀ rí wọn, èmi náà lọ bẹ̀rí. Èyí ó rí lọ́dọ̀ Ajá Abdulhamid Bashar, ilé wọn gan ti ẹni, níbi ilé tí wọ́n ń gbé táwọn bàbá tẹ̀fsírì Lágbàjì Ọlọ́run fọ́run kẹ́ wọn, ibẹ̀ ni Sheikh Kamal ti ń ṣe rahmatullah alayhi. Èmi náà lọ, mo kìí ṣe pé wọ́n pàtàn fún mi pé wọ́n ń ṣe, mo rí bí wọ́n ṣe ń ṣe báyìí. Wọ́n ṣe pé wọ́n lélẹ̀ ẹ̀kọ́. Rárá, mo rí bí wọ́n ṣe ń ṣe. Wáàsí alẹ́, èyí tó ń ṣe ń rọ̀lẹ́, so ọ̀nà méjì náà ti ń ṣe nìyẹn. So wọ́n ń ṣe ní Dàdí Alájá lálẹ́, àti kò wá yàtọ̀tọ̀ síra wọn. Kò yàtọ̀tọ̀ síra wọn. Èyí tó ń ṣe ń rọ̀lẹ́ yẹn tèmi mọ̀ yẹn, mi ò lọ Dàdí Alájá rí. Alẹ́ nìyẹn, bákan náà ni wọ́n ṣe ń ṣe. Yọ́rọ̀ kí ó jẹ́ kí a rí bàbá Àgbàlá Igi pẹ́. Ọ̀rọ̀ yìí tún yọ náà ni pé Mawlana Sheikh Adam, gbogbo ọ̀rọ̀ wọn, iṣẹ́ wọn ètò ni bil ulumi wan nizam wal amal. Kí Ọlọ́run kí ó wọlá ẹ̀kọ́ náà jẹ́ a rí bàbá Igi pẹ́. Àmọ́ ká ṣe tafsiri ní ọ̀sán, fọ́mọ kéwú, ká ṣe wáàsí lálẹ́, ká tún gun orí mímbàrí lọ́jọ́ Jímọ̀ ṣe kútùbà nínú Ramadan. Ó wọ́n láàfà kò sí, wọ́n jẹ́ namuzaj níbi gbogbo orú nǹkan yìí. Òun náà ló wà níbi bil ulumi wan nizam wal amal. Iṣẹ́ náà ni bàbá Mawlana Sheikh Adam ni wọ́n ṣe pẹ̀lú ikhlas, ló orípa wọn fi ṣẹ́kù. Àlékún kẹ́, àlékún gẹ̀, kọ́nà kó jẹ́ kó máa bá bàbá Láìgé tánà. Bismillahi kul huwa. Mawlana Mudirul Markaz, àlékún àláfíà, àlékún okun ara, àlékún jẹ́rí ọ̀tá, ìdùnnú tinúwá ní gbogbo ìgbà. Ọlọ́run má ká bàbá Láìgé, má lè wọn kúrò lábẹ́ tẹ́ǹtì ẹ̀. Laqad ja'akum li'ilaf wa laqad karramna bani Adam wa hamalnahum fil barri wal bahri wa razaqnahum min at-tayyibat wa faddalnahum 'ala kathirin mimman khalaqna tafdila. Rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. بل ملايين ربنا صفا مديرا لمركزنا ذا العلا لا أنت الإمام تقود لنا بتوعية الدين دا بالدعاء. حبيب الملايين ركن الصفا مدير